Ẹ̀yin olólùfẹ́ èdè Yorùbá, Yorùbá Teacher wa ń kí yín pé ẹ káàbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ tòní. Ẹ jọ̀ọ́ bá tẹ subscribe button lórí YouTube, ẹ máa fẹ́ràn wa lórí Facebook, ẹ sì máa tẹ̀lé wa lórí Instagram. Ẹ ṣé púpọ̀. Ohun tí a fẹ́ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ lónìí ni orúkọ àwọn ẹja ní èdè Yorùbá àti ní èdè Gẹ̀ẹ́sì. Ẹja apó, ẹja ọsàn, ẹja yányàn, ẹja abó, ẹja koté, ẹja àrọ̀, ẹja ìpìyà, ẹja aláràn, ẹja ṣáwá, páńlá àlàsíkà, páńlá wẹ́wẹ́, ojú yọ̀bọ. Ẹ ṣé, ó dàbọ̀.